respect. Push body to the police, I know. Understand music, no wonder. Talking to an endorsement. Side of being of respect. Push body to the police, I know. Understand music, no wonder. Talking to an endorsement.
bí mo ti wà tí pẹ́ wọ̀ látàyè spíkà kan àwùjá kan amplifier always kan pẹ̀lú ní àtàlà fi ṣe mixà wa Saidi látàyè kéré bíbí Sàlídọ́ bàbá látọ̀dún yẹn ní ṣe oríṣiríṣi náà sọ́ọ̀nù kì í ó ní àwọn tẹ́lẹ̀ láti yẹ lóyìn lábàrọ̀ láti láti kòkòrò kù ebi ti ní láti láti kòkòrò kù ebi ti ní ṣẹlẹ̀ láti lọ ní ìbàyẹ ìdàgbà sùúrù lómi láyé wọn máa bá táyọ̀ kúrú bẹ̀rẹ̀ ní ìbàyẹ ilé babaláwo olùkẹ́rẹ́ ilé oníṣègùn wọ́n ṣe kó pápọ̀ orin kíkọ́ wá tọ̀ sí kọ́wọ́ kọ́fẹ́ iṣẹ́ ṣàlóhùn nínú sí Saidi látàyè kéré bíbí Sàlídọ́ bàbá látọ̀dún yẹn èyí sì ní wọ́n bẹ̀rẹ̀ wọ́n tẹ̀rù olúwa ló ní ìtura sinimá. Wọ́n pariwo ọmọ wọlé lánàá ọmọ wọlé lọ́nà ọmọ èyí sì ní mo sì yàgbé wọn lọ sí ọlọ́dún ìtura sinimá. Mo ti bá lórí ní títì gan mo lè ra bí mi lórí títì ni mo bá tàwọn lórí mo ṣe lé orí yẹpẹ wọ́n ní báyà kiri bí mọ́tò wọn wọ́n sì láwọn pé kọ́ wà àgbàdo náà wá àwọn ṣọmọ mọ́lẹ̀ mi jẹ́ kóró nàkàlẹ̀. Òṣùpá òsì náà lọ́pọ̀lọ́ kúkúrú gbogbo òjò tó ń yáyé fọ́nrán sọ́kọ̀ Sàlídọ́ bí òsì náà lọ́pọ̀lọ́ kúkúrú Sàlídọ́ bí òsì náà lọ́pọ̀lọ́ kúkúrú Òṣùpá òsì náà lọ́pọ̀lọ́ kúkúrú gbogbo òjò tó ń yáyé fọ́nrán sọ́kọ̀ Sàlídọ́ bí òsì náà I
Akoko wa thunder, Colonial Master.
very energetic performance. Is this your first time in Afroba? Yes, sir. This is your first time. When we look at where we're say you now, English in the day where say you want to switch from Fuji to If they don't really understand your lyrics, they should understand your music. And another thing where I see for your own music, you say your music is very in-depth. Say you do understand that? As indigenous musician now, that's what I'm supposed to sing. You know, say that the root people are saying. Then you get one of your music when they are like, Tubayoko, Pan. And last but not the least, wait till you tell your fans as per the end of the year, any advice for them? Release the new album, new resolutions. There's not a lot of prayer. How many track albums? No, we should do the track.